jọmọ ẹgbọ́n náà ń tóbi. ẹ mọ̀ pé Allahumma salli ala Muhammadi wa ala rasulil karim. Allahumma salli ala Muhammadi wa ala rasulil karim. Salli ala Muhammadi wa ala rasulil karim. Allahumma salli ala Muhammadi wa ala rasulil karim. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba mímọ́ jọba àti mọ́jọba mọ́, ọba mímọ́ bẹ àti mọ́bẹ̀ mọ́, ọba mọ́ wà ń pọ̀ àti mọ́ wà mọ́, ọba mọ́ jẹ́bi àti mọ́ jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ọba tí ń bẹ fún ọpẹ́ ni fọ́ba wa. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba tó jẹ́ ó ṣeé ṣe kí gbogbo wọn péjọ síbi ìpàgọ́ àdúrà yìí lónìí látàrí ìmọ̀ ṣe wá lóríire. Oríire náà Ọlọ́run ọba má bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Àsìkò gbàdúrà lọ́wọ́ yìí, àsìkò ṣípayé ọ̀kan gan-an lọ́wọ́ yìí. Kàdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Àdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Àdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Ọlọ́run dákun gbàdúrà mi. Àdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Ọlọ́run dákun gbàdúrà mi. Àdúrà mi lè gbà ní bó ṣe wá bí. Èmi náà ti ṣe ọmọ wa. Arábìnrin kan bẹ́ẹ̀ mi níwájú ọgbọ́n àwọn ọmọ ogun káàkiri ọ̀pẹ jẹ́rìí lọ. Ọlọ́run ti ń ṣàlàyé fún mi báyìí. Ó ní àsìkò gbígbàdúrà. Ọlọ́run ti pa àwọn màláìka aláàánú láṣẹ pé kí wọ́n sílẹ̀ fún gbígbàdúrà kalẹ̀. Arábìnrin kan bẹ́ẹ̀ mi. Ó ti dààmú púpọ̀. Visa ni problem rẹ̀. Ó ti náwó náírà. Arábìnrin dààmú ṣùgbọ́n visa ò bọ́ sí fún un. Tí arábìnrin náà bá ń bẹ bí mo pálọ̀ ṣe ní orúkọ Ọlọ́run pápá jáde bọ̀bọ̀. Arábìnrin ẹ̀ lẹ́ àìsàn káwọn jẹ́ mọ́ ọgbọ́n yín. Arábìnrin kí ló kọ yín? Abídèmí Ọláyínká. Abídèmí Ọláyínká. Ẹni sọ̀rọ̀ irú ìṣòro gan lẹ́ni. Ìṣòro visa ni ẹ wo àfa mo ti dààmú jìnnà láti bí ọdún méje ni mo ti ń wá visa kò sí bí document mi ṣe lè pé tó wọn ò ní fún mi ò tiẹ̀ wá mind any country kò bá jẹ́ London, America, Italy tàbí Singapore anywhere máa lọ. Ẹgbẹ́ wọn tó ń jẹ wá. Ẹgbẹ́ wọn tó ń jẹ wá. Arábìnrin ò ní gba bẹ́ẹ̀ ò ní gba túláàsì ọ̀rọ̀ mi ò máìdì àdókùrò lọ́rọ̀ tiẹ̀. Ọ̀gbọ́n ọ̀mú pásítọ̀tù rẹ̀ pálí rẹ̀ ọ̀mú wa fún àwọn àgbààgbà àjọ níhìn lórí pẹpẹ níbí láàtẹ pálí rẹ̀ sí a wá pe Ọlọ́run mẹ́ta àwọn ọmọ ogun tí wọ́n sọ̀kalẹ̀. Wallahi tallahi billahi la ilaha illa huwa ilé rẹ̀ ni wọ́n mú físà wà bá insha Allah. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Kàdúrà má lè gbà láwọn ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Ọlọ́run dákun kàdúrà mi. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Ọlọ́run dákun kàdúrà wa. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí. Kàdúrà mi lè gbà ní mo ṣe wá bí.
ó fẹsẹ̀ lórí lé lọ́wọ́ àdífá fún ajígbáwò wọn bẹ̀bẹ̀ tí ó náwó rẹ̀ síbi kan agbádá àgbo bí kú bá padà dìbò yàtọ̀ ìkú tó wá ń retí ẹni tí ó pa ètò bá tó lọ ọ̀pọ̀ onígbàgbọ́ kíkú tó lè dáwọ́ iṣẹ́ dúró. Nigerian student! Great Nigerian student! Great accountant! Great accountant! Great accountant! Tí a bá ń sọ nípa àwọn òṣèré tí wọ́n dángájíá lọ́wọ́ ìtò dẹ̀ máa lọ bẹ́ẹ̀ títí òun ni Ọdúnládé Adékọ́lá ó tún wá jẹ́ pé òkò tán gidi ni sinimá fi ayé bora tó kọ yìí ó kàǹkà ẹ bá gbé tọ́ba ní nǹkan ká àárò ìyẹn ni wípé sinimá tó lágbára ni. kí ni ń jẹ́ fàyè bora ilé ayé náà la wà abẹ́ òrùlé ilé ayé ni gbogbo àwọ̀ ẹ̀dá wà àfi ayé bora ni. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ afá ọ̀rọ̀ gùn Ọlọ́run kò ṣọ́ èmi ìwọ àti tèmi kọ́lọ́n dẹ́mi wá sí dìgbà náà tí fàyè bora bá jáde wọn ò ní ròyìn fún yín kó ní kálukú tó máa.